tó ẹ kú ojúmọ́ o káàkiri tìbútòrò orílẹ̀-èdè yìí àti ibikíbi tí ọwọ́jà ètò àìbá ti ń bá yín láṣàárọ̀ yìí. ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta, a sì tún kú bí ìlú ti rí. A kó àrètí gbọ́ gbogbo káàkiri. Ọlọ́run ọba tó ní kápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣohun gbogbo, ọba ajípọ̀jọ́ kúdà, yóò bá wa pa orílẹ̀-èdè yìí mọ́, yóò pa orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá mọ́ nínú ewu. Gbogbo bíkíbi táwọn ọmọ òtù bá wá fẹsẹ̀ tẹ̀ lónìí, lágbára lọ́wọ́ Elédùmarè, ilẹ̀ rẹ̀ ni ó máa jẹ́, àbúrò ò ní tọ́ sí yín lágbára lọ́wọ́ Elédùmarè. Ààbò tó nípọn àti ìṣọ́ tó péye yóò máa wà lórí yín ní gbogbo bíkíbi tẹ́ ẹ bá wà, àti àwọn alátìlẹyìn wa gbogbo. Àṣírí tí yín náà ò ní tú, ẹ ní nàkàtàkẹ́ tó máa rí mi ìná, ayé ò ní fi gbà fún yín lóúnjẹ lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní. Ẹ ní rí wàhálà o, ẹ ní rí dààmú. Adúpẹ́ pé òkun, adúpẹ́ ribiribi. Wọ́n ní yẹniyẹni kẹ́ni lè ṣe míì sí. Adíáfẹ́rù ọmọkùnrin òde ìgódó, ọ̀pẹ̀ à ń yàn ọ́, ifá kó tún lè ṣoore míì sí. Èmi dúpẹ́, mo mọ̀ ọ́ lóore o. Gbogbo ẹ̀yin tí ẹ nawọ́ sí wa pé kétò yóò mọ̀ bá kú tójú ọ̀nà bí èéfín, àṣírí titi yín náà ò ní tú, ebi ò ní pa yín, ọ̀nà ò ní dí mọ́ yín. Torí Yorùbá ni máa kọ orin nínú Bíbélì kékeré kan, Bíbélì Yorùbá ni o. Wọ́n ní ọ̀nà ìdímọ́ lọ́kọ́, bẹ́ẹ̀ ni ọ̀nà ìdímọ́ ládàá. Ọ̀nà ní dímọ́ yín. Wọ́n ní tọ́sàn bá so, a máa la ọ̀nà kan bí tọ́sàn bá so sí ni. Tòròǹbó bá so, a máa la ọ̀nà kan ni. Ibi tọ́ka bá dùbúlẹ̀ sí, ibẹ̀ lórí rẹ̀ tí máa wá bá gbogbo yín pátá. Tẹ́ ẹ fẹ́ kétò yìí ó kú, tẹ́ ẹ nawọ́ sí wa, gbogbo orí yín pátá wọn mọ̀ amúbá yín lé ní lágbára lọ́wọ́ Elédùmarè. ẹ ní dààmú. Ẹni tí ó fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ jẹ, tí ó gbárí sọnù lọ́wọ́ yín, kò ní mọ ibi tẹ́ ẹ wà lágbára lọ́wọ́ Elédùmarè. Ànàmú báyìí tọ̀gà, gbogbo tẹ́ bá nawọ́ sí, gbogbo télégbèdè bá fọwọ́ bàbá ìdídún ní máa dún, ọwọ́ yín yóò fàre wá bá yín lágbára lọ́wọ́ Elédùmarè. Ọwọ́ tẹ́ fi nawọ́ sí wa lágbára Ọlọ́run ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní. Ẹ ní dààmú o. Ọ̀rọ̀ páyín kéke káwọ́lé rí jẹsẹ̀ mọ́lẹ̀ kò ní tọ́ sí yín. Fúlàní ò ní pa ibi yín níbikíbi tẹ́ bá fi wọ́n sí. Àṣírí yín ò ní tú o. Ọwọ́ Fúlàní ò ní tẹ gbogbo wa lẹ̀ Yorùbá o lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run gbé wa lékè lénìí, yóò gbé wa lórí àwọn ọ̀kà. Ọlọ́run gbé wa borí wọn. Ipa àwọn ò ní ká wa lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní. Bí ó ti rí nù, àṣẹ wà ní tìrèké. Kò ní jù bá ń lọ lórí àárín yẹn. Ẹ rí kí ló gbé wa wá sórí ìkànnì ilé ní ọ̀rọ̀ lórí ààbò ilẹ̀ Yorùbá ni. Ààbò mọ̀ ṣe pàtàkì. Èyí tá a rí lẹ́nujọ́ mẹ́ta yìí káàkiri ó kọjá bó ti rí bó a ti ń wò ó. Nílẹ̀ Plateau ní Jos, tẹ́ bá wò wọ́n ti fẹ́ sọbẹ̀ yẹn di ilẹ̀lẹ̀. Nǹkan kan dẹ̀ ṣẹlẹ̀ tí ta máa ń try, àwa tá a bá jẹ́ ẹni tó ń pa ìtàn, à ń mọ jí káwọn èèyàn mọ bí nǹkan ti rí láwọn àkókò kan tó fẹ́ dàkókò yìí. Ìfọ̀rọ̀wérọ̀ lórí ìtàn dàbí ìgbà tí èèyàn bá lo àyájọ́ ni. N tó ti ṣẹlẹ̀ rí táwọn ń sọ̀rọ̀ ń pa rẹ̀ nísìnyí, àwa máa fi òdodo ọ̀rọ̀ kún pé tí ò bá ṣẹlẹ̀ ńgbà yẹn, a máa fi wé tì sìn. Ó dàbí àwọn scientist ní tá bá forecast lórí òjò tàbí bẹ́rùn ó ṣe mú tó lọ́dún kan. Nítorí ti ṣẹlẹ̀ lọ́dún kan rí, òun ni wọ́n fi forecast nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́dún yìí. Bó ṣe rí nìyẹn. Kì í ṣe pé í máa ní 100%, but
at least 85% tí kádà bá sọ ní máa ń wá sí ìmúṣẹ. Ẹ jẹ́ kí n bá yín sọ nǹkan kan lénìí. A sọ̀rọ̀ bí Fúlàní ṣe take over Sokoto, Kano, Bauchi, Katsina, tá gba gbogbo àwọn ìlú ìlọ́wọ́ wọn lọ, tá wọ Zaria, títí wọn wọ Maiduguri, wọn ò rí Maiduguri wọ̀. Plateau, wọn rí Plateau wọ̀. Ti Plateau tí ò jẹ́ ká rí Plateau wọ̀ ojú pé Plateau ò ní specific ìlú nígbà yẹn tá ń pè ní Plateau. Àwọn ìlú kéréje ń dá àwọn gbà yẹn, àwọn ilé ìtàn gbà ń bẹ̀. Irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí Kaduna, tó ṣẹlẹ̀ sí Plateau ló ṣẹlẹ̀ sí Kaduna. Àwọn ìlú àtúndálẹ̀ láfítà ìgbà tí Fúlàní ti invade ilẹ̀ Haúsá làwọn ìlú àwọn yìí ní Kaduna, Jos. Bọ̀ Maiduguri ti wà látìgbà táwọn Kánò kankan ti wà. Nígbà gbogbo àwa gan ti ń sọ lálẹ́ Ifẹ̀ ní Maiduguri ti wà, ní Borno ti wà. Àwọn Fúlàní fẹ́ take over Borno lọ́wọ́ àwọn ìran kílà máa ń pè Kanuri. Wọ́n dẹ̀ rí gbà nítòótọ́, tẹ́ bá lọ wò tán wọn, wọ́n gba Borno lọ́wọ́ wọn. Ṣùgbọ́n nígbà tí ó fi pé bí ọdún bíi 8, àwọn yẹn lọ reinforce wá pẹ̀lú àwọn jagunjagun kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá ló parapọ̀ pẹ̀lú wọn nígbà tá à ń sọ yìí, ni wọ́n fi lọ invade Fúlàní padà. Wọ́n wá gba ìlú wọn padà lọ́wọ́ àwọn Fúlàní, wọ́n lé wọn dànù. Àwọn nìkan nínú ìran tó wà nílẹ̀ Haúsá lénìí lórí kinní yẹn ṣe. Ṣùgbọ́n ẹ má wá jẹ́ kí n tàn yín jẹ. Látọdún tí àwọn ìran Kanuri ti gba Borno padà lọ́wọ́ Fúlàní, ẹ lọ wo ìtàn wọn bọ̀ látẹ̀yìnwá láti over 200 years. Wọn ò sinmi kógun mọ́mọ́ ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn dòní dọ̀la ní Maiduguri yẹn. Ilé ìtajà wa kiri sílẹ̀ látijọ́ yìí láti 2011 ní Boko Haram. Àwọn Fúlàní náà ní Fúlàní agenda. Wọn ò wá fi ìlú yẹn lẹ̀. Wọ́n sàn gbésùmọ̀mí wọ bẹ̀ ní lójoojúmọ́. Wọ́n àti wọ́n gbésùmọ̀mí yẹn wọ Kano. Wọ́n àti wọ́n gbé wọ Sokoto. Ní tí wọ́n rí Katsina tí wọ́n kì í ṣe Boko Haram ní bandit làwọn rí. Bandit in the sense that àwọn nǹkan àlùmọ́nì wọn, àwọn òyìnbó tí wọ́n gbà lálejò àtàwọn olówó wọn, wọ́n ń kó bọ́ fáwọn ọ̀dọ́ pé máa bá lé àwọn aráàlú kò lórí ilẹ̀ ká lè rí nǹkan àlùmọ́nì wà. Òun ni tọ̀dọ̀ àwọn ìyẹn náà pè bandit. Bọ̀ ibi tí Boko Haram wà, ẹ rí pé dònídọ̀lá Boko Haram kò Maiduguri tí ò jẹ́ kí wọ́n kúrò ní pé wọ́n ní intention àti Islamize state yẹn ní ara ìlú tí Christian ti pọ̀ jù nílẹ̀ Haúsá. Òun ni Maiduguri wà, Borno. Ká tó lè rí Muslim wọn, ẹ ti rí Christian bíi 8. Wọ́n pọ̀ gan. Àwọn ni máa ń ṣe pastor. Tẹ́ni Haúsá kan pastor ni, àwọn ọ̀ràn Kanuri ni. Wọn kì í ṣe kọ́ Haúsá. Tí mo wá fẹ́ fàyọ ń bẹ̀, òun náà ló dífá fún nǹkan tó ṣẹlẹ̀ ní Plateau. Wọ́n sáà fẹ́ gba Plateau náà, òun náà ní mineral resources kan tí wọ́n discover ń bẹ̀ tí jẹ́ wọn mọ́ terrorize wọn ń bẹ̀, tí wọ́n náà fẹ́ relate mọ́ ti tàwọn Bauchi. Àmọ́ Fúlàní agenda wà nù tiwọn pé a gbọ́dọ̀ Islamize state. Tẹ́ bá wo state yẹn náà Christian pọ̀ ń bẹ̀ ní Jos. So state méjèèjì tá à ń sọ̀rọ̀ wọn yìí, wọn ò nísinmi. Kaduna state náà ò nísinmi o, nítorí pé Kaduna ò lọ́ba láti ilẹ̀, kò sí ti ń jọba ń Kaduna. Wọn ò ní emir, wọn ò ní sẹ́ríkì, kò sí nǹkan kan, nítorí pé ilẹ̀ àwọn kí náà ti máa ń gbọ́dọ̀ gbárí, àwọn gbárí àwọn náà ní ilẹ̀ Kaduna. Níbi pé kódà àwọn lọ́jà tí wọ́n sọ ní Kasuangwari, ọjà àwọn gbárí, ọjà yẹn ni wọ́n tèmi ti tajà dáadáa.
so àwọn ìlú yìí làwọn Fúlàní ò fi wọ́n lọ́rùn lẹ̀, wọ́n ṣàfẹ́ kí state yẹn bọ́ sọ́wọ́ àwọn at all cost. Agenda yẹn wá ló wá sórí south, kì í ṣe south west nìkan o, agenda yẹn náà gbé wá south. Wọ́n ti ẹwọ́ ọdún tí Fúlàní ti invade south as far back as bíi 300 to 400 years láti wà lẹ́nu Fúlàní ń bọ̀ o, Fúlàní ń bọ̀. Ogun tó tóbi jù tí Yorùbá jà tó jẹ́ ogun ẹlẹ́yàmẹ̀yà òun náà ni ogun Fúlàní. Ẹ wo iye ọdún tí Fúlàní fi hit Ọ̀yọ́ kó tó di pé wọ́n wá padà fọ́ Ọ̀yọ́. Níjọ́ tí wọ́n dẹ̀ ti rọ́yọ̀ fọ́ ló jẹ́ kí Ìlọrin bọ́ sọ́wọ́ wọn. Because tẹ́ bá lọ wo ìtàn Ọ̀yọ́, ẹ rí i pé Ọ̀yọ́ ló ní ilẹ̀ Ìlọrin. Àwọn ni àwọn náà ń ṣàkóso Ìlọrin. Ọ̀yọ́ ni alákòóso Ìlọrin. Ara ìlú tó wà lábẹ́ Ọ̀yọ́ ni Ìlọrin wà. Ṣùgbọ́n ìmọ̀lẹ́ ìtàn take over Ọ̀yọ́, wọ́n take over Ìlọrin náà. Ẹ rí i pé ìlú méjèèjì yẹn, ṣùgbọ́n in tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́lé spiritually, àwọn àṣàṣì àbìlù kan bẹ tí wọ́n pè sórí ilẹ̀ yẹn tí Aláàfin ò fura sígbà tí gbogbo àwọn pípù yìí tí wọ́n ń wọ orí ilẹ̀ yẹn wá, tí wọ́n ń ṣàtìpó wọ̀lú, tọ́pọ̀lọpọ̀ wọ́n rí wọn bí àlejò, pé ọjà Kẹsàn náà wá ná láti Ethiopia, láti Libya, wọ́n wá nájà ní. Ìgbà yẹn ni wọ́n ti ní agenda àti ti Ọ̀yọ́ wó. Tó lásìkò gbà yẹn lọ́yọ́ ń dá kelúkelú, wọ́n bo nǹkan bọ́yọ̀. Ó wà nù tó gbé wa ní last year tá a fi lọ sí Ọ̀yọ́ ilé tá a padà rí bẹ́ẹ̀ wọ̀ nítorí àwọn agbésùmọ̀mí, àwọn terrorist náà ti gba igbó yẹn lọ́wọ́ ìjọba. Ìjọba gan ò lè wọnú nítorí pé terrorist tí wọ́n bá gbé yẹn bẹ̀ náà, inú igbó yẹn náà ń gbé àwọn èèyàn wọ̀, igbó Ọ̀yọ́ ilé. Òun láṣẹ pàrọ̀ wá ń gbà yín pé tọ́lọ̀ ń bá fún bàbá wa Kábíyèsí Ọwádé, tọ́lọ̀ ń bá fún wọn ṣe Ọ̀yọ́ ilé kí wọ́n gba àkóso rẹ̀ kúrò lọ́wọ́ ìjọba federal government, ká jẹ́ kí state government manage ẹ̀ fúnra wọn. Kò sí tí federal government manage lè rí láyé tó láṣeyọrí. Ẹ wo NNPC. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onílùú, ẹ gbé lé state government yín lọ́wọ́ ká manage ẹ̀. Visiting site ní ibi tí káwọn èèyàn máa wá kẹ́ máa fi pawó fún ìlú ni, tí ó tún máa boost economy ìpínlẹ̀ Ọ̀yọ́. Mọ̀tẹ́ bá fi ti federal government ṣe, ẹ̀ ń tanra yín ni. Booking center wọn tó wà lọ́yọ̀ọ́, wọ́n ní booking center. Tọ́pẹ́ tá a fẹ́ lọ sọ́yọ́ ilé, tẹ́ fẹ́ lọ wo àwọn ìrìn àjò bẹ̀, tẹ́ fẹ́ lọ wo àwọn location níbẹ̀, ó ní booking center kan Ọ̀yọ́ ló wà. Ibẹ̀ lẹ́ ti lọ book, tẹ́ bá book tán wọ́n ṣẹ̀ṣẹ̀ arrange mọ́tò tí ó gbé yín láti páàkì láti booking center yẹn lọ sí National Park Ọ̀yọ́lé. Gbogbo ìrìn àjò tààrin last year nìyẹn. Igbó yẹn làwa débẹ̀ la gbọ́ pé gbogbo igbó yẹn pátá ibẹ̀ làwọn bandits náà sá wá, ibẹ̀ làwọn Boko Haram gan gbé. Àràpá yẹn ni ò jẹ́ kí wọ́n rí ìlú yẹn tẹ̀ padà, nítorí tí wọ́n ti sàsórí ilẹ̀ yẹn pọ̀. Kí ló fà á? A ti sọ̀rọ̀ lórí ẹ̀rí, bọ́ ọ̀pọ̀lọpọ̀ ìtàn ni kì í sọ wúlẹ̀wúlẹ̀ ìtàn ilẹ̀ Yorùbá tá à ń pariwo. Tí òyìnbó bá sọ̀rọ̀ nípa ìrìn àjò kan, wọ́n ó sọ kí ni ó mú ìrìn àjò yẹn dúró àti kí ló gbé ìrìn àjò yẹn ṣubú. Wọ́n jẹ́ mọ́. Lára tó ti Ọ̀yọ́ ilé ṣubú, àti sọ̀rọ̀ ń pa ẹ̀ dáadáa pé ìjẹgàba àti àṣìlò agbára tálàfin lò ó jẹ́ kí ogun èèyàn wọlé sálàfin lára, because ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá tó fara ti Ọ̀yọ́ ni Ọ̀yọ́ ti lọ́yọ́ ti create enmity sí wọn lọ́kàn. Ó ti jẹ́ kí wọ́n yọ ìfẹ́ Ọ̀yọ́ kò lọ́kàn wọn. Wọn ò rí tọ̀yọ́ rò mọ́. Tí ó bá fọ́ kó fọ́, òun ni ìlú tí gbogbo wọn lù fọ́yọ́.
tá bá pàtàn látijọ́ wípé wọ́n gbẹ́sẹ̀ lé ìyàwó èèyàn pé wọ́n ń sin ìyàwó lé ọlọ́kọ̀, ọba wa rí ọba wa ní mo gbẹ́sẹ̀ lé ọmọbìnrin kò síbi tí ń lọ. Ọ̀yọ́ ló ti ṣẹlẹ̀, àwọn àṣìlò agbára tó ṣẹlẹ̀ nu. Ọ̀yọ́ ni irú rẹ̀ ti ṣẹlẹ̀. Ọ̀yọ́ nínú àwọn tó bá nínú àwọn Ọ̀yọ́mèsì méjèèje tó ń bá Láàfin ṣèjọba, Ìbàrìbà ń bẹ́nu wọn, Tápà ń bẹ́nu wọn, tí wọ́n bá tán jẹ́ ọ̀kan lára àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n bá Láàfin ṣèjọba. Àwọn aráalé wọn ń rí Aláàfin bí ẹni tí kì í ka aráalé kún. Mi ìsọ̀tàn Ọ̀yọ́, mo kàn bírífù nǹkan tó fọ́ lọ́yọ́ ni. So nígbà tí àwọn ogun Fúlàní wọlé wá lákọ̀ọ́kọ́, àbọ̀dé ń bẹ f'Ọ̀yọ́. Gbà tó wọlé lẹ́ẹ̀kejì tó tú lẹ́lẹ́kejì, àbọ̀dé ń bẹ f'Ọ̀yọ́, wọ́n tún padà. Nígbà tí wọ́n fọ́ láfọ̀tán, òun nígbà tí wọ́n ò padà rí tẹ̀ mọ́, tí wọ́n fi padà rí ìlú yẹn tẹ̀ mọ́. Gbogbo àwọn ìlú tó jẹ́ amúlégbè wọn pátá ńlọ̀tá wọn, gbogbo wọn inú wọn dùn pé wọ́n fọ́ Ọ̀yọ́ nítorí wàhálà tí Ọ̀yọ́ ń fojú wọn rí, àwọn àlàrí Ọ̀yọ́ ń fojú àwọn ìlú amúlégbè wọn tí wọ́n ń fojú wọn rí. Àwọn ọmọ ìlú gan bẹ tó jẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin àlejò àti ọmọ ìlú láàrin ọjà, ẹjọ́ tí wọ́n dá ni pé kálejò máa lọ kí wọ́n fìyà jẹ ọmọ ìlú pé wọ́n ṣàìdá sálejò. Ó wà lára tó jẹ́ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ alágbára lọ́yọ̀ọ́ ń gbà yẹn wọ́n back out kó lórí kìíní yẹn pé ẹ fọ̀yọ́ lẹ́jàre ẹjọ́ fèsì wárántì ẹ̀. Ní irú tó tún fẹ́ máa ṣẹlẹ̀ lénìí tá a fi pé bàbá wa Ọwọ́ Adé pé ẹ correct mistake kan bàbá yín. Òun ló mọ̀rọ̀ tèmi sọ wá. Mistake kan bàbá yín ni kẹ́ correct. Ẹ má ṣerú mistake yẹn mọ́. Ẹ máa wo àwọn ọmọ ìyá yín bí ìgbà tí wọn ò jẹ́ nǹkan kan nítorí pé ẹ̀yin ń bá àwọn àlejò ṣe nígbà yẹn. Gbogbo formation agbára Ọ̀yọ́ àlejò ti pọ̀ nù rẹ̀. Ó wà lára tó fọ́ lọ́yọ́. Ẹ lè rí káwọn èèyàn sọ̀rọ̀ lọ́bẹ̀, bọ̀ wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ni ṣubú ti wá. So ìfọlájiyọ̀ wà. So táìmù tó Ọ̀yọ́ dá kelúkelú làwọn òpìtàn ó kàn máa kọ, wọn ò kọ pé ara wọn wà tí wọ́n wù tó mú àwọn èèyàn dìde ogun sí wọn. Tó mú Fúlàní náà invade wọn nìyẹn. Nígbà tí Fúlàní dẹ̀ invade wọn, ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ẹ lọ wo tẹ́yìn dáadáa, Yorùbá tó sápamọ́ sábẹ́ Fúlàní ja Ọ̀yọ́ lógún pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìlú ní tí ń sa ifá sa ètùtù oríṣiríṣi sọ́yọ́. Ṣé ìlú tẹ́ lọ bá tẹ́ ní kó mú nǹkan wá lámọ̀dún tágbára wọn ò dẹ́gbẹ́ tẹ́ni tí wọn bá fi rí mú wá orí ọba wọn àbúrí baálẹ̀ wọn lẹ́gbẹ̀ẹ́, ṣé wọn ó sẹ́mi ètùtù? Ṣé ẹ rò pé gbogbo wọn sùn? Àbí ilẹ̀ onílẹ̀ tẹ́ jágbà tẹ́ consider fún ìlú míì tó wù yín? Gbogbo wàhálà tẹ́ tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lè ní táwọn èèyàn jájájá lẹ kiri, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló jẹ́ pé Aláàfin ló kọ̀ sí ẹ̀. Ìkan bẹ́ẹ̀ báńdìrì tọ̀dọ̀ tiwa lọ́ba Àgùnsíbà, bó tẹ̀ jẹ́ pé ìyẹn ò ní àwọ̀ nú. Ìlàrí Ọ̀yọ́ kan kú síbẹ̀. Aláàfin dẹ̀ send àwọn delegate ẹ̀ wá pé tán bá débẹ̀ kí wọ́n lọ wo báńdìrì tó kú sí, torí ọba méjèèjì ti ń sẹ́, Ẹ̀bùrú sẹ́, Ọlọ́ba Àgùn sẹ́ pé kì í ṣe ilẹ̀ mi ni. Meanwhile kì í ṣe ilẹ̀ Ọlọ́ba Àgùn ni, ilẹ̀ Ẹ̀bùrú ni, gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nínú tàn. Ẹ̀bùrú ni rárá o, Ọlọ́ba Àgùn ló nílẹ̀ o. Bàtà Aláàfin ó débẹ̀ ó ti mọ̀ ó tọ́, ó rí wípé Ẹ̀bùrú ń parọ́ ni. Ó ní tó ilẹ̀ yẹn ló látò nílọ ó sì di ilẹ̀ Ọlọ́ba Àgùn. Ẹ̀wòrú ìdájọ́ yẹn, ẹ̀wòrú ìdájọ́ òun kí lẹ́mọ̀ tí ó mọ̀ ṣẹlẹ̀ lọ́kẹ́ ẹni tó ní property. Ṣùgbọ́n ìbẹ̀rù bí wà jẹ́ pé àwọn náà pa Ìlàrí yẹn kì í ṣàwọn náà pa Ìlàrí kan kún ti ẹni. Ṣùgbọ́n allegation tó fi kàn wọ́n ni pé àwọn ni wọ́n ṣe kú pa. Gbogbo tí mo sọ yìí ò sí nínú ìwé ìtàn táwọn èèyàn ń kà ó. Àwọn nǹkan tí mo sọ tí mo ní kò sí nínú ìwé ìtàn nìyẹn o. Torí àwọn ìlú tá à ń sọ ẹgbẹ̀rún ọdún ti lọ lórí wọn, wọ́n ti wà before Ọ̀yọ́lé. Àwọn ìlú tá mo dárúkọ yìí lọ́jọ́ orí wọn ju ọjọ́ orí Ọ̀yọ́lé lọ. Kò dẹ̀ sí nínú wọn tí ń bẹ nínú ìwé ìtàn.
so ṣé n tẹ́ ẹ wá fẹ́ kí Yorùbá jókòó tì ká máa kà lójoojúmọ́ nu lórí ìtàn Ọ̀yọ́ tá a sọ bàbá kan pè mí látọ̀yọ́ Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ Àtìbà bàbá yẹn ní ìtàn tẹ́ ẹ pa òun nígbà tá a wà ní skul lórí dákọ̀ skul wọ́n tàn pé bàbá yẹn ó fún mi lámbà tó gbóná bàbá ní ọ̀kàn bí ó bí ọmọ méje Odùduwà bí ọ̀kàn bí wá bí ọmọ méje ó wá bá lára ó bá jèrò so Odùduwà ló bí alára àtàjèrò ṣe ti rí tí ìwé ìtàn tó dálẹ̀ àwọn ìwé tí à ń kà tá a gbẹ́kẹ̀lé rẹ̀ o tí gbogbo wa ń ṣe filengele lórí pé mo níwèé ìtàn lé àwọn ìwé tá a gbẹ́kẹ̀lé rẹ̀ tó sọ pé Odùduwà ló bí alára àtàjèrò tọ́pọ̀lọpọ̀ wọn iṣẹ́ gbé Odùduwà torí ẹ lọ wo tàn dáadáa bàbá yẹn nígbà tí Odùduwà ó fi wá tẹ ilẹ̀ Yorùbá ìtàn tí Ọ̀yọ́ gbẹ́kẹ̀lé ni ìtàn bódùduwà ṣe dá ilẹ̀ Yorùbá lẹ́yìn gbàgbé pé Odùduwà ló ṣẹ̀ṣẹ̀ create ilẹ̀ Yorùbá àwọn ìtàn yìí dẹ̀ ní irọ́ funfun ní irọ́ òfútù fẹ́ẹ̀tẹ̀ irọ́ gbúnkú ẹ̀ ń sọ pé Odùduwà àrólé rẹ̀ ní àrólé Ọlọ́fin ní Ọọ̀ni of Ifẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ tí a ti ń ẹ̀ẹ̀mọ iye ẹgbẹ̀rún ọdún tí ń bẹ lórí agboolé wọn ìṣàgbà bàbá tó bí Odùduwà àwọn bàbá tí wọ́n àwọn Ọọ̀ni tẹ̀ ń wò yìí àwọn bàbá tí wọ́n ló gbà pẹ̀lú àwọn bàbá tó bí Odùduwà ni wọ́n jọjọ dun oyè láàrin ìlú àwọn agboolé tí ń jọba ń fẹ̀ wọ́n jọjọ ló gbà pẹ̀lú àwọn agboolé tí ń jọba tó Odùduwà ti wá ni gbogbo òtàn wọn wọ̀nyí ní lọ́bẹ̀ wà mọ́ sọ pé Odùduwà ló dáfẹ̀ sọ Odùduwà ló dá Ifẹ̀ ọmọ ọdún mélòó l'Odùduwà tí ó fi dá Ifẹ̀ ibi everybody ti get it wrong nìyẹn àwọn kan náà bẹ́ẹ̀ lẹ́fẹ̀ẹ́ táwọn bá kan náà Odùduwà tẹ̀wọ̀n rọ̀ ibi táwọn náà ti bẹ̀rẹ̀ tanu nílé Ifẹ̀ náà àti ráwọn èèyàn tí mo sọ pé Odùduwà àtẹ̀wọ̀n rọ̀ ẹ̀wọ̀n wo l'Odùduwà tẹ̀rọ̀ tó fi bọ́ sórí ilẹ̀ gbìm tó fi wá sọ fún wa pé Odùduwà ò ní ìyá kò ní bàbá ibi tí wọ́n ti get it wrong ni ẹ wá wo kéèyàn fẹ́ tún ìtàn ilẹ̀ Yorùbá kọ kéèyàn wá bẹ̀rẹ̀ iṣẹ́ látòrí ibi títàn ti bẹ̀rẹ̀ ṣé nǹkan ò ní dàrú nǹkan ó dàrú torí pé ẹ gbọ́dọ̀ sáré gìrìgìrì kọ́ ẹ gbọ́dọ̀ ní farabalẹ̀ kẹ́ ẹ ṣe ìwádìí dáadáa kẹ́ ẹ ṣe ìwádìí tẹ́ ẹ bá yanjú àwọn ìtàn ìlú kọ̀ọ̀kan ẹ ní rí ìtàn Ilé-Ifẹ̀ ẹ ní rí yanjú tẹ́ ẹ bá wo Òbí of Onitsha láìpẹ́ yìí ó pa ìtàn kan Ilé-Ifẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n kan ò dispute ẹ̀ nítorí pé Ọọ̀ni Adéyẹyè gẹ́gẹ́ fúnra rẹ̀ ti pàtàn yẹn rí gbogbo wa ìlà dúró lání ààbò lọ Adéyẹyè ti rí tàn meanwhile nígbà tí ẹni tó lè tàn gángan jáde tó sọ̀tàn rẹ̀ ṣé ẹ̀ mọ̀ bí ti ń lọ ó dẹ̀ òun wá tó pa ìtàn lọ pé àwọn Benin gba àwọn lálejò ṣùgbọ́n nígbà tí bẹ́ẹ̀ tí ò wà comfortable fún wọn wọ́n tún move out lọ́bùnmí ó ní kí dẹ̀ nìdí tí Benin fi gba àwọn lálejò nípò tó ń pa àwọn tó jẹ́ ọmọ ìyá kan náà Benin tẹ̀ ń wò yí Ilé-Ifẹ̀ wọn ti jáde kì í ṣègbà tí Odùduwà tó dé ni Benin ti jáde kúrò Ilé-Ifẹ̀ ẹ lọ mọ gbọ́ ìtàn ilẹ̀ Yorùbá dáadáa ògidì ẹ wádìí ògidì rẹ̀ ìtàn pè ní Benin ilẹ̀ yẹn ìlú yẹn Ifẹ̀ ló ní láti lẹ̀ kí ni ó gbé Ọ̀rànmíyàn lọ sórí ibẹ̀ nítorí pé jẹ́ ìlú bàbá rẹ̀ ló jẹ́ ó lọ bẹ̀ láti lọ pẹ̀tù sáwọ̀ ń bẹ̀ ló fi ní capacity àti lè install ọba àti lè jọba bẹ̀ ìlú tẹ̀ ń wo ìtàn tí ń bẹ lórí Benin tí wọ́n bá bẹ̀rẹ̀ rẹ̀ pẹ́rẹpẹ́rẹ tán bẹ lórí ẹ̀ ìtàn Yorùbá sọnù ló kọ́ sí gbogbo wàhálà tẹ́ ń rí àwọn èèyàn ò dẹ̀ rẹ́dì láti kẹ́kọ̀ọ́ a fẹ́ ṣòfin kan pé ifo tá a bá fẹ́ fi ọba jẹ ń sìn nílẹ̀ Yorùbá wọ́n gbọ́dọ̀ gbé wọn jókòó wọ́n gbọ́dọ̀ mọ̀ tàn lu wọn bí wọn ti ẹ̀ mọ̀ tilẹ̀ Yorùbá generally ẹ gbọ́dọ̀ mọ̀ bí tìlú yín sì jẹ́ ẹ wádìí ẹlòmíì ìjọba gan kò wádìí bí àwọn bàbá rẹ̀ ti dé orí ilẹ̀ yẹn tó bá fi kan òun kò mọ̀ wótòwótò ni ó máa sọ wótòwótò ẹlòmíì ò mọ̀
gbogbo kíní ibi tá a ti sọ nǹkan nu nìyẹn wọ́n wá dá wa lálẹ́ lọ́nà láì wọ́n máa pariwo òun ní jẹ́ kẹ́rẹ̀ kan ó kàn jókòó sí kọ̀rọ̀ ibì kan tí ó máa fi búrẹ́dì kọ́ àwọn èèyàn lómi ọbẹ̀ jẹ pẹ̀lú ìtàn mo ti pa níyàn kan mo lọ sí ọdún Ògún kan ní ìlú kan tí wọ́n ń pè ní Ìjẹ̀ṣà-Aṣu lẹ́kìtì mo lọ sí ìlú yẹn ìgbà tí mo dé ìlú yẹn ní 2001 ni wọ́n sọdún Ògún nílùú tí mo sọ yìí mo pàdé ìwé kan ìwé yẹn ni mo ti pàdé ìtàn Ọ̀fà ẹ wo nǹkan bẹ lábẹ́ ọ̀run ẹ gbàgbé lórí ọ̀rọ̀ pé àwọn kan referendum Samuel Johnson ẹ lè kejì mọ́ ẹ gbàgbé ìtàn jóòní nǹkan ti lọ́nlẹ̀ Yorùbá tó pọ̀ tẹ́yìn tó sọnù táwọn èèyàn ò rí tí wọ́n dẹ̀ ṣàwárí rẹ̀ bóò ní Ìlọ́fà àtọ̀fà ṣe jẹ́ ṣé máa pé kankan náà ni wọ́n Ìlọ́fà àtọ̀fà ẹ wo ẹ mọ̀ jẹ́ ń yà lọ́bẹ̀ torí kì í ṣe tí mo bá wálé ní nìyẹn èyí tí mo bá gangan ní ètò ààbò ni mo bá wá ṣùgbọ́n bí nǹkan ṣe ṣẹlẹ̀ ní Haúsá sìn ní Jos mo fẹ́ kí ilẹ̀ Yorùbá ó lọ gbáradì because kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ lákòókò tá a wà yìí gbogbo wa ti di igbó èèwọ̀ bó tẹ̀ jẹ́ pé àwọn èèyàn wa náà wọ́n ti ń gbáradì ìwọ́n ti sọ pé àwọn èèyàn wa gbáradì o àwọn èèyàn wa ti ń gbáradì ìwọ tí wọ́n bá ń wò pé ṣé lóòótọ́ ìwọ ni wọ́n ì tí ì gbáradì àwọn èèyàn wa gbáradì o àṣírí mo gé fún yín báyìí kọ́ọ̀ tí mo gbà jù lẹ́nu mẹ́ta kọ́ọ̀ lórí ààbò ni kọ́ọ̀ lórí ààbò torí ẹ̀ gbogbo ẹni tẹ́ ń pè mí tẹ́ bá rí pé mo busy mi ìdá yín lóhùn mi ò ráyè àtẹ́ǹdì sí yín in town discuss wà very very important ṣé bí ẹni tó gun ò bá jà ni ó máa sọ pé òun wà lálàáfíà ẹni ogun bá ká mọ́lé kódà kórí ó mọ̀ fọ kẹ́dọ̀ ó mọ̀ dùn gbogbo nǹkan wọ̀nyí ni ó padà bọ́ sí lára nígbà tó gun ò bá jí wọ́n rọrùn sùn. ẹnìkan wá béèrè question kan lọ́wọ́ mi lórí ètò ní after ètò tá a ṣe lọ pé ṣé kò sí nǹkan agbára táwọn bàbá wa ní ní tá a lè lọ bò máwọn inú igbó yìí tí ò ní jẹ́ kó gun ó jà lù. mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo sọ̀rọ̀ nípa bọ́n ṣe bo nǹkan mọ́ Ọ̀yọ́ lé Aláàfin rò pé kóun bo nǹkan mọ́ Ọ̀yọ́ lé kó gun mọ́ bá tú Ọ̀yọ́ gbogbo àwọn tó jẹ́ lágbára lẹ Yorùbá ló kíyèsí ìrìn àjò yẹn gbà yẹn ìgbà tí wọ́n bo Ọ̀yọ́ ní the first place táwọn Fúlàní kọ́kọ́ bo tíra mọ́ ìgbà tí wọ́n dẹ̀ bo tíra wọn mọ́ ẹ̀rí wà fún o nígbà tí wọ́n bo tíra wọn mọ́ orígun mẹ́rẹ̀ẹ̀rin Ọ̀yọ́ tán wìdí ó fún pé wọ́n help Aláàfin kógun wọn bá ja ìlú Ọ̀yọ́ láì mọ̀ pé wọ́n fẹ́ fogun tú wọ́n ṣe the same thing fún Àfọ̀njá Àfọ̀njá náà pè wọ́n torí pé Àfọ̀njá rí ọlá tán Láàfin ń jẹ pé wọ́n ń sanwó ìtí Fúlàní fi ń mú àwọn èèyàn ni mo ń sọ yìí o owó tálàfin rí gbà lọ́wọ́ wọn gbà yẹn ló Aláàfin ń wò kò wo ìparun tó lè mú wá ó sì gbọ́ pé wọ́n ti ń tú ọ̀pọ̀lọpọ̀ ìlú nílẹ̀ Haúsá ṣùgbọ́n òun wò pé Yorùbá gbọ́n ju àwọn ìran lọ pé àwọn fọgbọ́n mú wọn ní wọn ò mọ̀ pé wọ́n wọlé sáwọn èèyàn náà lára ni tí Fúlàní ò bá jà yín lógun yóò kọ́kọ́ stọ́dì yín yóò jókòó tì yín yóò stọ́dì gbogbo ìrìn àjò yín ìwọléwọ̀de yín àwọn òkè à kódà wọ́n fún ọ lọ́mọ Fúlàní ó fa ọmọdé ọlọ́ba yìí kíkọ́ lọ fẹ́ tí wọ́n rò pọ̀ ti fẹ́ yàwó tó mọ̀ pé wọ́n fi ń sàmì rẹ ni wọ́n wá bo tíra mọ́ Ìlọrin Àfọ̀njá gbà wọ́n láàyè inú tiẹ̀ náà ń dùn pé tálàfin bá ń dún lókè lọ́hùn tó ló ti ní ìtẹ́sà ti kú lẹ́yìn Aláàfin òun ò ṣiṣẹ́ fún mọ́ òun náà inú rẹ wá ń dùn ó yá ẹ máa ń sa tíra yín tẹ́ ẹ máa ń sàún tí ò ní jẹ́ kí ogun wọ̀lú yìí wọ́n bo mọ́dọ̀ tó yè jẹ Alébíoṣù l'Ógbómọ̀ṣọ́ náà òun náà gbà wọ́n lálejò l'Ógbómọ̀ṣọ́ pé kí wọ́n bo tíra mọ́ Ògbómọ̀ṣọ́ but ìlú tí mo respect jù ńlẹ̀ Yorùbá Ògbómọ̀ṣọ́ ni lẹ́yìn Ìbàdàn wàláhì Ògbómọ̀ṣọ́ ló tún kù
nípa pé kí ẹ̀mí yìí ó di lórí ìrìn àjò rẹ̀, kọ́kàn rẹ̀ sì balẹ̀ lórí ìrìn àjò rẹ̀ pé èmi mo ní ìrìn àjò mi, kò sẹ́ni tó lè dictate ìrìn àjò mi fún mi. Òun ni Ìbàdàn fi ń ṣẹ́gun, òun náà ni Ògbómọ̀ṣọ́ fi ń ṣẹ́gun. Àlejò lè advice Ìbàdàn pé ẹ̀rìn báyìí, àlejò sì lè advice Ògbómọ̀ṣọ́. Ẹ lọ wo olú méjèèjì tí mo sọ yìí dáadáa o. Àwọn ìlú tàlejò advice lẹ́rí tí wọ́n wó lójijì, tí wọ́n nígbàgbọ́ nù àlejò. Yín tí ò jẹ́ kí Nàìjíríà ó grow dọ́là tá a fi wà náà páyín kékeré nìyẹn. IMF ní dictate bẹ́ẹ̀ ṣe ìrìn àjò yín àti World Bank. Ẹ lè jẹ́ èèyàn àfi ká kúrò lóko ẹrú pẹ̀lú wọn. Tí Nàìjíríà bá continue táwọn bá kúrò tán, ẹ máa wo gbẹ̀yìn sí wọn tí ó padà end wọn. Wọn ó di lẹ́lẹ̀ ni, ó padà máa sálẹ̀ jẹ ni. Ẹni ìlú tàlejò bá ti dictate ń bẹ̀ tó jẹ́ pé wọn ò jẹ́ káwọn aráàlú lè dánú wọn rò. Àwọn ni ó máa sọ fún Central Bank wa pé ìkan báyìí ni ẹ ṣe fáráàlú yín. Àwọn ni ó máa mọ́wọ́ wá pé àfẹ́lẹ́ help yín fún mi, ẹ fi ṣe omi sáàrin ìlú yín, àfẹ́lẹ́ help yín kẹ́ fi ṣe iná. Ìlú yẹn ò ní tòrò láíláí. Wọ́n wá advice Aláàfin wípé kó jẹ́ káwọn ó bo tíra mọ́yọ́, kó gun mọ́ bá àjà Ọ̀yọ́. Gbogbo olùsìdè máa wá agbára tó gun òfin níjà. Ẹ lọ béèrè, kò sílùú kan lẹ̀ Yorùbá tí ìwà agbára tí ìlú wọn òfin ní tú. Ọ̀rọ̀ kọ́ṣẹ̀ tẹ́ béèrè lọ́wọ́ mi ló jẹ́ mú ọ̀rọ̀ ìwà, ló jẹ́ mọ́tà tí mo ń pa ìwà. Wípé ṣé kò sí ètò tí a lè ṣe tí ò ní jẹ́ kí Fúlàní wọnú igbó wa. Wọ́n wá gba ìyànjú sọ̀yọ̀, wọ́n bo tíra, wọ́n dẹ̀ bò mọ́ Ìlọrin. Ìlú méjèèjì náà ni owó kọ́kọ́ tú. Wọ́n já Ìlọrin gbà, wọ́n pa Ọ̀yọ́ rẹ́. Wọ́n dẹ̀ bo the same tíra mọ́ Ògbómọ̀ṣọ́, ṣùgbọ́n ẹ lọ béèrè bó Ògbómọ̀ṣọ́ rí ṣe rí tí wọ́n rìn. Ojú jojú lọ Ògbómọ̀ṣọ́ ní jẹ́bẹ̀, tá má lójú jojú lọ Ògbómọ̀ṣọ́ ni. Ògbómọ̀ṣọ́ wá tètè rí náà rí wípé àwọn kinní tá a bò yìí tí Álímì tó bó ti lọ ní lọ́lọ́ bó tó Ògbómọ̀ṣọ́. Ẹ lọ wádìí ìtàn yìí dáadáa. L'Ògbómọ̀ṣọ́ wá gbéra pé ìrìn àjò wọn fẹ́ ti ìlú Ìwó ni. Wọ́n tètè rí. Ọlọ́run ló mẹni tó dífá wọn, àbí kẹ́nìkan lójú inú ń bẹ̀ nínú àwọn jagunjagun Ògbómọ̀ṣọ́ bí wọ́n ṣe lọ tú gbogbo tí náà yẹn náà bá wú dànù. Ètò save Ògbómọ̀ṣọ́ nù. Torí ẹ̀ ló fi wà lẹ́mìí wọn dọ̀là. Tẹ́ ẹ bá wo ìtàn tí Mùdírù ń pa, ilẹ̀ Ògbómọ̀ṣọ́ kìí ṣe ilẹ̀ Yorùbá. Tágẹ́ẹ̀tì ni ọ̀rọ̀ tó sọ jáde yẹn, tágẹ́ẹ̀tì wọn ni. Wọ́n bí ní pé tẹ́lẹ̀ pé wọ́n ń rí Ògbómọ̀ṣọ́ jágbà, àwọn bá gbàgbó lẹ̀ Yorùbá yòókù. Torí nígbà yẹn Ògbómọ̀ṣọ́ ni gbogbo agbára sodo sí. Ibẹ̀ ni gbogbo nǹkan ogun ni warrior ní gbogbo ẹ̀bẹ̀ ló sodo sí. Ògbómọ̀ṣọ́ ni. Toró nìkan ni ìlú tí ogun òkórí nílẹ̀ Yorùbá dọ̀la àti Ìbàdàn. So agbára yẹn wá pọ̀ fún Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ yìí ni wọ́n ń dá ogun gbé lọ fẹ́ lọ gba Ọ̀yọ́ padà. Ṣùgbọ́n aṣọ ọ̀bọ ọmọ yẹn mọ́, ọmọ yẹn ti rin ìhòhò wọjà lọ́yọ̀ọ́lé. Wọn ò rí gbẹ̀yẹn jágbà mọ́, wọn ò rí Ìlọrin jágbà. Àwọn tí wàá fèsì lórí pé táwọn bá ti rí Ìlọrin jágbà, wọn ò lè rí Ọ̀yọ́ tó tẹ̀. Wọn ò rí Ìlọrin gbà. Fúlàní ti dominate Ìlọrin. Àfọ̀njá ti bá lọ, Aláàfin ti bá, gbogbo ẹ̀ ti tán. Àṣìṣe àwọn bàbá wa nìyẹn o. Tá à ń sọ fún ẹ̀yin tẹ́ ẹ jọba tòní lórílẹ̀ kọ̀ọ̀kan pé ẹ ṣọ́ra. À ń gba màlúù lọ́wọ́ Fúlàní, ẹ ṣọ́ra. À ń fẹ́ Fúlàní níyàwó, ẹ ṣọ́ra. Èmi mo mọ̀dí tí mo fi ṣe program tí mo ṣe lọ, tí mo sọ̀rọ̀ nípa ìfẹ́ àlejò. Kì í dàbí n tó mú wa kọ́ ní school, marriage incompatibility. Nínú the first lákọ̀ sọ ní language barrier. Ó ní bàbá problem àkọ́kọ́. Ẹ lè rẹ́ táyé fi parẹ́. Ẹ mọ̀ sọ́ra yín lápá, sọ́ra yín lẹ́sẹ̀ ni nítorí ìtàn yín, nítorí ẹ̀yà yín tí ì ṣe kankan náà. Ẹ lè rẹ́ àfi tọ́lọ̀ máa fẹ́ fi
ọmọbìnrin yẹn jẹ́ ọ́ àbọ̀mọkùnrin yẹn fẹ́ fi jẹ́ ọ́ pé ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ ṣe bára yín lọ́nu táyé òfin tán ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà yóò máa ní ibì kan tí ó ti máa kù díẹ̀ káàtó tí wọ́n fúnra rẹ̀ ó máa rò lọ́kàn rẹ̀ pé àpé mo dẹ̀ gbọ́ sí bàbá mi àti ìyá mi lẹ́nu ńgbà náà ni bóyá n bá ti bọ́ sínú ró problem yìí yóò wà bó ṣe rí lọ́nu àfi tá a bá ń tanra wa lókù. ètò tẹ́ wá béèrè pé ṣáà lè bò mọ́ gbó wa tí ò ní jẹ́ kí Fúlàní wọbẹ̀ mọ́ tá a fi ṣíjú wọn kúrò in tí ò fi wà advisable ó wà dáadáa Yorùbá mọ̀ wàhálà Yorùbá mọ̀ tí wọ́n ó bò tí má ka ya àwọn ìlú tí wọ́n bò mọ́ nílẹ̀ Yorùbá ẹ lọ ohun tí ń ṣẹlẹ̀ sáwọn ìlú náà. ẹ má jẹ́ kí oògùn kó jagun fún yín ẹ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n lo oògùn láti fi jagun fún yín òun ló dáa jù. tó bá ti jẹ́ pé oògùn lẹ fẹ́ lò kó jagun fún yín tẹ́ bá ti rí pé ń bo nǹkan mọ́lẹ̀ yín gbogbo nǹkan mèremère tẹ̀rín lè ní ẹ̀ní rí mọ́ oògùn burú gan tí tutù fi dáa ju oògùn lọ́nu oògùn burú oògùn tẹ́ bá sà lẹ́ni ẹgbẹ̀rún ọdún iṣẹ́ tí ó mọ̀ ṣe inú ayé yín ẹ̀ní láìkí ẹ̀ tó bá jẹ́ pé ẹ fi defend kankan ni ẹ̀ní láìkí ẹ̀ nígbà tí n bá fẹ́ ṣe ṣàlàyé àwọn oògùn kan fún yín ní lílò tọ́pọ̀lọpọ̀ ti lò tí ń ba ayé wọn jẹ́ ọjọ́ náà máa fààyè lẹ̀ láti wá ṣe ọjọ́ ń bọ̀ lójú ọ̀nà tẹ oògùn tẹ bá bo oògùn pé ẹ̀fẹ́ kàlejò wọ̀ lóyún ẹ̀jẹ̀ ìṣègùn tó wà ń bẹ̀ fún yín lé ní tó oògùn yẹn bá jẹ́ tí àwọn irú àwọn àlejò jàgídíjàgan yẹn ò wọ̀ lóyún wá ìlú yín ò ní gbòòrò àwọn èèyàn ò ní rí nǹkan tó dáa pẹ̀lú ìlú yín tí ó gbé wọn wá ẹ̀yin gan ò ní rí nǹkan tó dáa ṣe nílùú ìlú yẹn tí ó attract àlejò láti wá ṣe ti rí ewu tó wà ń bí ogun yẹn ewu tó wà ń bí ogun yẹn nu ewu tó wà ń bẹ nu torí ẹ̀ làwọn yẹn fi sá àlejò ló jẹ́ kékeré dà báyìí bó ṣe rí omi ló gbàlejò wá tẹ́ ẹ bá wá ṣe oògùn wo lẹ fẹ́ ṣe ẹ fẹ́ dry omi dànù ni tí àlejò fi ní wá because nǹkan kan gbọ́dọ̀ sọnù lọ́wọ́ yín tí ò ní attract àlejò mọ́ tí ń jó oògùn nù ó gbọ́dọ̀ sọ nǹkan kan nù ìsìnà kó jẹ́ pé omi yẹn ò máa gbé gbogbo èèyàn tí ń bẹ lẹ́kọ̀ọ́ lọ làwọn yóò mọ̀ pé ìlú tómi ti ń gbé àwọn èèyàn disaster wọn ò ní wá mọ́ bóògùn yẹn ó ṣe ṣiṣẹ́ nù bóògùn ṣe máa ṣiṣẹ́ tó lọ́pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ máa béèrè oògùn ni ìbéèrè bí ó ṣe ṣiṣẹ́ èèyàn gbọ́dọ̀ ronú tóbìnrin bá sa oògùn sọ́kọ rẹ̀ pé òun ò fẹ́ kí ó fẹ́ obìnrin míì ìyàwó rẹ̀ ọkọ rẹ̀ ò ní wo obìnrin míì ọ̀nà owó rẹ̀ lọ́kùnrin máa fi wo obìnrin sóbìnrin máa lọ́ọ̀fù ọkùnrin ni ṣé wọ́n gangan tó rí tó fẹ́ sọ lọ́ọ̀fù ẹ̀ ni ṣèbí tó ti pọ̀ nípa eré ó da ó lówó lọ́wọ́ lè fún ọ lóúnjẹ lọ fífẹ́ ìwé wà tí ò bá lè fún ọ lóúnjẹ mọ́ tí ò lè fún tó nǹkan òróró ra bàtà sẹ́sẹ̀ tí wọ́n tọ́ wà lè rẹ̀ gan tí tó fẹ́ máa tutọ́ sí lára bó lóbìnrin mi ò ṣe láìkè ewu tó wà ń bi kó obìnrin ó sa oògùn sọ́kọ rẹ̀ nu pé ẹ má jẹ́ kó obìnrin mi bá mi dùn tí ó ṣẹlẹ̀ sọ́kọ rẹ̀ nù irú rẹ̀ náà ni irú oògùn tán bá ṣe sórí ilẹ̀ tábò mọ́lẹ̀ pé àfẹ́ káwọn àjòjì gòdògbò àwọn Fúlàní apanijayé kí wọ́n wọ̀lú ìmọ̀ wọn ò ní rí tó dáa lórí ilẹ̀ yín mọ́ kò dẹ̀ ní àtúrátà àlejò ewu tó wà ń bi àwọn oògùn wọn yẹn nìyẹn ìdí tí kí n ṣe pé Yorùbá ò mọ̀ tó rọ́pọ̀lọpọ̀ sáà sọ pé Yorùbá kàn máa lérí pé àwọn lóògùn ní ẹ̀wà lóògùn tẹ́lẹ̀ fi ṣe táwọn Fúlàní wọ́n fi síkú ojú wọn síkú lọ ilẹ̀ Yorùbá tán bá ṣe gbogbo ilẹ̀ ẹlẹ́ gbogbo ìwọ gan tọ́jọ́ mọ̀ ọdún tó wà lẹ́yìn odi ọ̀ọ́ni fẹ́ wálé yín mọ́ torí gbogbo tó mọ̀ gbó burú jù lè tẹ̀ ń gbọ́ yìí lọ. so bó ti rí nù ẹlẹ́ tó ń wá àlàyé rẹ lọ bòmí ilé ìtẹ́ mẹ́mọ̀ lèmi sọ̀hún ẹ̀ tó ń wá lọ bòmí because ọ̀pọ̀lọpọ̀ kóògùn dání wọn ò mẹ́wọ́n rẹ̀ tí oògùn bá fẹ́ ṣiṣẹ́ ìsídà kó ba nǹkan jẹ́ kó tó gbéra àbí kó tó nǹkan ṣe kó tó gbéra ni bó oògùn ṣe máa ó depend lórí side A or side B tó bá mú òjò bẹ́ẹ̀ lọ ọlọ́ọ̀bá láàrín tó sílẹ̀ kọjọ́ òní yóò máa wà pẹ̀lú wa ìrìn àjò wa láwọn ìlú tá a fẹ́ lọ lórí ọ̀rọ̀ ọ̀nà kiri àti ìbọ̀kè ní ìlú Ìbàdàn ọ̀nà kiri ní ìlú Ọ̀yọ́ ní ìlú Oǹdó
ìrìnàjò yẹn ti ń kàn báyìí àti múra a ní program kan tá a fẹ́ ṣe tá a bá ti parí program yẹn so plan tó kù ọ̀nà kéré ní àwọn tó bá sì ṣe tá àti ràn wá lọ́wọ́ lórí ìrìnàjò yìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ kàn sí wa ẹ bá wa sọ̀rọ̀ ní WhatsApp tẹ bá dìdà ká nọ́mbà wa àfẹ́ mọ́ pò kò jẹ́ ká máa rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe sórí àwòrán wa yìí ní ò jẹ́ ká máa pèsè àká nọ́mbà wa ń bẹ̀ mọ́ so ẹni tó bá ní ìrànlọ́wọ́ tó fẹ́ ṣe fún wa lórí àwọn ọ̀nà yẹn àsìkò ìrìnàjò yẹn ó ti sílẹ̀ báyìí nǹkan tó dá wa dúró àti yanjú ẹ̀ lórí Ìbọ̀kè Ìbàdàn Ìbọ̀kè ìlú Ìbàdàn tá a fẹ́ lọ ọ̀nà kiri l'Oǹdó àti Ẹ̀gbádò ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n rán wa ńṣẹ́ sí wọ́n rán wa ńṣẹ́ síbẹ̀ ìyá wa kan ló rán wa ìgbà kan tá a kọ́kọ́ bá màmá yẹn sọ̀rọ̀ ọkùnrin mo rò pé ń bá mi sọ̀rọ̀ bọ̀ létà mo wá rí wípé obìnrin ni àwọn gangan náà pé obìnrin ni mí pé mi kì í sọkùnrin pé ìyá wa rẹ̀ ti dàgbà gan éèjì wọn close to 80 ni wọ́n according to mama yìí sọ fún mi Ọlọ́run bá wa lọ́ra ẹ̀mí yín torí àgbà tó bá ṣẹ́kù náà láàmọ̀ tẹ̀lé ìmọ̀ràn wọn torí àwọn ti rí ìrírí jà wá lọ nǹkan mẹ́ta tẹ́ ẹ mẹ́ńṣàn fún wa lórí ìlú mẹ́ta tá a fẹ́ lọ la fẹ́ lọ yanjú Ọlọ́run bá láàánú yóò fún wa ṣe àtàwọn tá a fẹ́ jọjọ rìnrìn àjò yìí lórí bó nílẹ̀ Yorùbá ò ṣe ní kú sóko oko parun eléyìí ètùtù ni kì í ṣoògùn so in tó bá ti jọmọ́ ètùtù afẹ́fẹ́ tùlù wa ní kí ló wá ó lè tùbà ó lè tùṣẹ́ Ọlọ́run gbà fún yín ẹni tọ́lọ̀ bá wá rán sí wa lórí ètò yìí tó ṣe tá àti fún wa kó kàn sí wa ní abẹ́ WhatsApp wa lórí WhatsApp wa ẹ̀rí nọ́mbà wa ń bí WhatsApp nọ́mbà wa ni ẹ kàn sí wa ń bẹ̀ so láti béèrè àká nọ́mbà wa àá fún yín fúnràn lọ́wọ́ ìrìn àjò yẹn mo ṣàlàyé fún yín nígbà yẹn pé owó tá a rí kó jọ lórí kíní yẹn kéré gan pẹ̀lú condition tí epo wà ń sìn tá a bá rí epo even kọ́lọ́n ṣàánú wa ni mọ́tò wa tá a ń lò tá a fi ń rọ́gbọ́n hustle ìrìn àjò ìwọ̀n wọ̀nyí orí ẹ̀ la wà láti bí ọ̀sẹ̀ bíi méjì gbàtà lọ sékìtì yẹn ojú rẹ̀ rí gan ojú ẹ̀ rí ẹ̀wọ̀n ìjọba lọ́tàn yìí jẹ́ ó dẹ̀ gba ọ̀pọ̀lọpọ̀ ṣéǹjì lọ́wọ́ wa láti fi put ẹ̀ in order tá a bá rí epo lọ bọ̀ ẹjẹ́ ayé oúnjẹ kù àwa fúnra wa ó mọ bá ṣe jẹun epo lọ bọ̀ sọ́nà kì í ṣe ìrìnàjò kékeré níta dẹ̀ nílẹ̀ ò tó nǹkan ẹ̀wọ̀n ìjọba lọ́tàn yìí jẹ́ níta nílẹ̀ fún ìrìnàjò yìí kò tó nǹkan ẹni tó bá fẹ́ ràn wá lọ́wọ́ lórí ìrìnàjò yìí kí wọ́n ràn wá lọ́wọ́ kò sí iye tí ó kéré anything tẹ́ bá ṣe fún wa ń bẹ̀ lórí kó lè bá dáa náà ní lágbára Ọlọ́run bó tẹ̀ jẹ́ pé a ní publicize ìjọ tá à ń lọ o a sì ní sọjọ́ tá a bá dé ṣùgbọ́n gbogbo activities wa lẹ́ẹ̀rí bó ti rí nù kò jù máa ń lọ ẹ̀yẹ́rẹ́ activities wa bá a díjọ́ tá à ń lọ fún ìdí kan àbí kejì kódà kéèyàn jẹ́ ògbójúlógún sọmọ àjẹ́ǹkù ẹni téèyàn bá ń sọ kò pẹ́ mú Ọlọ́run jẹ́ káyé sọ wa o so ìdí nìyẹn tá a fi ní sọjọ́ tá à ń lọ ẹ sáàmà pa lọ lágbára Ọlọ́run ọba ẹ sì rojú jàsà according to tí mọ̀mọ́ bá wa sọ wípé tá a bá yanjú kínní yẹn tá àwọn fi dá wa lójúṣẹ́ ẹ jẹ́ àgbìyànjú ẹ̀ wò ṣé bí Yorùbá lẹni tó bá wa sọ̀rọ̀ màmá wa sì ni wọ́n abiyamọ òdẹ nígbẹ́kún ọmọ ẹ̀ kó mọ́ tatí wèrè wọ́n ní tatí wèrè báyìí tèkúté ilé so táwọn abiyamọ bá fi ń dá sí inú mi dùn gan àwọn obìnrin àwọn ni wọ́n nílùú obìnrin ló nílùú wàláì obìnrin ló nílùú mo rí ìgbésẹ̀ àwọn ìyá wa lórí ètò yìí àti lórí ìrìn àjò ilẹ̀ Yorùbá ó múmú láyà àwọn púpọ̀ ju tàwọn ọkùnrin gan lọ gbogbo àwọn tí ń yín mú sí Yorùbá nation ọkùnrin ni wọ́n tí wọn ò nígbàgbọ́ wọ́n sì nígbàgbọ́ nù òkúùlú tá à ń bá lọ yìí so èyí ọ̀rọ̀ ọjọ́ mi ni mo ṣẹ́gibò à ń bọ̀ lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ àṣírí mo gé fún yín lẹ́ni even nílùú òyìnbó tẹ́ wà èyí tẹ́ wà ní diaspora púpọ̀ náà tẹ́ jọjọ wá mẹ́rin ní onígbàgbọ́ pé Yorùbá nation lè wá sí ìmúṣẹ ṣùgbọ́n èmi fi dá wọn lójú pé yóò wá sí ìmúṣẹ gbogbo ọgbọ́n lábẹ́ ọ̀run mo bẹ̀ yín lẹ́nìí ẹ̀yin tẹ́ fẹ́ kétò yìí
kẹfẹ́ kó wáyé ẹ tètè ẹ ràn wá lọ́wọ́. Ìlú kan wà tá a lọ, the last information mi tó fẹ́ give yìí, ìlú kan wà tá a lọ, wọ́n ń pe ìlú yẹn ní Ọ̀tànlé. Ara àwọn ìtàn tí ò sí nínú ìwé tí mò ń sọ fún yín òun lélẹ̀. Ọ̀tànlé ìlú ńlá ni. Ẹ mọ̀ pé iṣẹ́ kan wà tá à ń ṣe bọ̀, ìlú Ìwòye Ìjẹ̀ṣà àti Àgọ́ Ìwòye àti Ìwòye tó wà ká tó dé Ìwó àti Oǹdó, a fẹ́ mọ relationship tó wà láàrin àwọn ìlú yìí. Ìlú Ìwòye yìí ló gbé wa rìn wọ Ọ̀tànlé. Bàtà dọ̀tànlé a tó bá nǹkan kan bẹ̀. Mo ti fẹ́ káwọn ará Ọ̀tànlé kí wọ́n kàn sí mi tán bá rí fọ́nrán fídíò yìí. Mo fẹ́ mọ ọjọ́ tí wọ́n ó ṣe ọdún òkè wọn. Ọdún òkè wọn mo fẹ́ kàn jẹ́ ká mọ ọjọ́ náà kí wọ́n kàn sí mi. Àtijọ́ tí wọ́n ó kégún jáde lọ́tànlé àtìgbà tí wọ́n ó jọba. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n rí àwọn déètì wọ̀nyí so that a lè mọ planning wa láti wá sọ́tàn. Torí a promise wọn pé àwọn àsọ̀tànlé a fẹ́ wá rí bàbá tó jẹ́ aṣojú ọba nílùú yẹn, torí ọba wọn ti wàjà, wọn sì fẹ́ jọba tuntun míì ni. So information ti t'Ọ̀tànlé nìyẹn. Ìlú yẹn nílẹ̀ Yorùbá tá a wà yìí, tá a máa ń sọ̀rọ̀ Ọ̀tànlé, ìlú ńlá kan tó ní tí odidi ìtàn ńlá ń bẹ lórí ẹ̀ ni. A ka ìlú márùn-ún tó kúrò láti ara Ọ̀tànlé. Ara ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá nìyẹn o, tó mú ìtàn sọnù. Látara Ọ̀tànlé kúrò ní Ilé Ifẹ̀ ló fi wá tẹ̀dó síbi tó wà yẹn. Ṣùgbọ́n àwa ka ìlú bíi 5 tó ti kúrò lára Ọ̀tànlé láwọn ìlú tó lókọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọdún sọ pé ìlú wa Ifẹ̀ náà ti wá, wọ́n sọ pé Ifẹ̀ náà ti wá. Ọ̀pọ̀lọpọ̀ ìlú ló jẹ́ pé kì í ṣe Ifẹ̀ náà ti wá direct. Wọ́n wá látara ìlú kan tó wá látara Ilé Ifẹ̀ ni. Bó ṣe rí nù nílẹ̀ Yorùbá olópọ̀ jù, ṣùgbọ́n ìwé ìtàn wo lẹ fẹ́ kà tí ó sọ? Ibi tí ọ̀rọ̀ ìwé ìtàn tó fi tẹ́mi fi gbé 0 lé lórí nìyẹn. 0 mo fa máàkì báyìí lé lórí. Ìwé mélòó lẹ fẹ́ kà tí ó sọ̀tàn ilẹ̀ Yorùbá tí ó sọ ṣákáṣáká? Kò sí tàn ilẹ̀ Yorùbá tó dùn. Àṣírí mo gé fún yín, àsọdùn ìtàn Yorùbá wọ́n fẹ́ fi tàwé ni. À ń bá bọ̀, iṣẹ́ ń lọ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ rí nígbà t'Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ní fún wa láwọn kankan gádà, ẹ rí nǹkan tó máa ṣẹlẹ̀. Ọlọ́ba láàánú bá tó ṣílẹ̀kùn ọjọ́ òní yóò fún wa ṣe. Torí ẹ̀ làwa náà ò ṣe ní sinmi. A kí yín èèyàn wa, ẹ kú àdúró tì. Ọlọ́ba láàánú kò ní pín yín nípa. Ẹ ṣé àdúpẹ́, àní rí jù báyìí lọ lónìí. Títí tá a fi máa mú àkọ́tún ètò míì wá sórí ìkànnì yìí. Ire o.